ní rabaji gan ní skunkẹ́lẹ́ tuntun ní tọ̀tọ̀rí ní furigidi fín Samuel Olúbáyọ̀ ọmọ mi ìsá Ògúnlékè yín náà rèé o apọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà MC tó gba skiyaski yagbayaski entertaining refreshing and tantalizing èmi náà la máa dà pọ̀ fún tàárọ̀ yìí. Àkọ́kọ́ eléyìí tí ń bẹ lọ́wọ́ mi yìí náà ló ṣe bẹ́ẹ̀ tó wà nínú ojú ìwé ìròyìn Punch fún tàárọ̀ yìí bí wọ́n ṣe punch rẹ̀ ta iná ni mo ṣe bẹ́ẹ̀ tí mo fẹ́ kà sí yín létí o. Àwọn ẹgbẹ́ Oòduà group iná ni wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ ẹ má mà sọ ọ̀rọ̀ àwọn aṣọ́gbódi ta ládàáni kẹ ó mà léwu púpọ̀ ewu wo ló ní ẹ máa gbọ́ láàárọ̀ yìí. Ìpínlẹ̀ Sokoto mo gbà lọ o níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípínlẹ̀ Sokoto àwọn tó ń gbé ìpínlẹ̀ Sokoto wọn ni bó o lọ̀bọ́ ṣe sorí tí náà kí o ṣe bó o làwọn agbébọn ṣe sorí táwa ọmọ ìpínlẹ̀ Sokoto tá a ṣe o kí ló ṣẹlẹ̀ gangan ń bẹ̀ ní wọ́n bá ní ẹ ṣà ẹ jọ̀ọ́ ṣà ẹ gbọ́ wa ṣà àwọn ará ìpínlẹ̀ Sokoto ni wọ́n ti sọ wọ́n ní ẹ jọ̀ọ́ ẹ fún wa láṣẹ káwa náà ká máa gbébọn látàrí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó ti ṣe bẹ́ẹ̀ tó ti dẹnu kọlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ gangan eléyìí tí wọ́n fi sọ pé káwọn máa ṣe bẹ́ẹ̀ káwọn máa gbébọn ẹ gbọ́ fún tàárọ̀ yìí. Ẹ rántí àbẹ́ ìrántí ṣé ẹ sọ fún yín àbí wọ́n sọ fún yín ṣé ẹ kà á bẹ́ẹ̀ bá tiẹ̀ kà á wá kà á fún yín ṣẹ̀rá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n ń dìpọ́ọ̀tù láti orílẹ̀-èdè Amẹ́ríkà sí Ghana tí wọ́n sọ pé ìjọba àpapọ̀ má ti gbàgbé wa ìjọba àpapọ̀ mà rántí wa táwọn oníròyìn ń kọ́ lọ́tún tí wọ́n ń kọ́ lọ́sì pé ẹ má má gbàgbé àwọn èèyàn yìí wọ́n ní ìjọba àpapọ̀ ló ti jáde wọ́n ní bó la ṣe máa gbàgbé àwọn èèyàn wa you see àwọn nǹkan tá a ṣe rè kí ni ẹ ti á ṣe. ìwé ìròyìn Punch náà ló ṣe bẹ́ẹ̀ tó Punch rẹ̀ ta fún tàárọ̀ yìí. Ṣé ẹ rántí ọ̀rọ̀ tí a ní bàbá sọ ààrẹ ìjẹta lórílẹ̀‐èdè wa Nàìjíríà bàbá ti ní ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé lọ́jọ́ tẹ́ ẹ sọ pé èmi mo sọ èmi kọ́ mo sọ ọkọ̀ tẹnu mi jáde o. ààrẹ ìjẹta ìyún Goodluck Ebele Jonathan ló ti sọ pé ń bolẹ̀ ti gbọ́ lẹ́nu mi pé mo sọ pé ààrẹ Muhammadu Buhari ó wà lára àwọn tí ń ṣe agbẹnusọ fún àwọn Boko Haram àwọn tí ń panilẹ́kúnjayé ni ẹ má kó páńpẹ́ sí mi lọ́wọ́. Bàbá ti U-turn o bàbá làwọn sọ bẹ́ẹ̀ ẹ gbọ́ láàárọ̀ yìí ọ̀yẹ́ àtúnjẹ́ ń ṣe bẹ́ẹ̀ káwọn inú ìwé ìròyìn tó pè ní ìwé ìròyìn Daily Post wọ́n post ẹ̀ láàárọ̀ yìí ó sì ṣe bẹ́ẹ̀ ó yánilẹ́nu o lórí ọ̀rọ̀ Nnamdi Kanu iná ni Umahi ti sọ̀rọ̀ Umahi ni kí ni ń ṣe yín gan kí lẹ̀ ń gbé tẹ̀ ń gbìn kí ló ṣẹlẹ̀ gangan ìta bá sọ fún yín ní kẹ́ ẹ gbọ́ ó ní ẹ̀yin èèyàn kún gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí ẹ gbọ́dọ̀ wà lábẹ́ òfin ẹ gbọ́dọ̀ ṣe ohun tó jẹ́ pé ọba òfin mu ni o lórí ọ̀rọ̀ Kanu ẹ sì gbọ́dọ̀ máa dúpẹ́ ní kíni ẹ gbọ́dọ̀ mọ pẹ́ẹ́dú ẹ gbọ́ irú ọpẹ́ wo ni kí àwọn èèyàn ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí ní pápápá ẹ jẹ́ mú eléyìí inú ìwé ìròyìn Daily Post náà ló ṣe bẹ́ẹ̀ tí ó wà èmi táwọn yìí tí mo jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mi ò ní àfojúsùn mi ju bí màá ṣe jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà àtigun ọ̀tún àtigun òsì èmi ní ẹkùn gúúsù ẹkùn àríwá ẹkùn ìwọ̀ oòrùn bá ṣe máa wà ní ìṣọ̀kan àfojúsùn mẹ́nu ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà la fọ̀rọ̀ ọ̀hún léde bàbá ní ẹ ṣà bó ṣe ń lọ là ń tẹ̀lé òye ẹgbẹ́yọ kan tó kù yìí kí n tó lọ sókè lọ́hùn tá a bá ti padà dé ká máa wá nà ń bẹ́ lónìí ràbáàjì gan ní skunkẹ́lẹ́ tuntun. Àtíkù ó ti bẹnu àtẹ́lù bàbá ó ní ẹ̀sà ẹ wo ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ń wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò mọ́mọ́ láyà rẹ̀ bíi tí wù kó mọ́ kò sí kankan kò tún kan báyìí lára rẹ̀ kí sì nìdí Àtíkù tó ti jágbá kejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ náà ló bẹnu àtẹ́lù ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bí bàbá ṣe lọ sí ìpínlẹ̀ Plateau wípé ẹ̀sà ń tẹ́ ẹ ṣe yìí ẹ̀wọ̀ ẹjẹ́ àdókè lọ́hùn tá a bá ti padà dé ká máa tẹ̀ ẹ́ wájú mò ń bọ̀ n ò tí ì dé.